ẹgbẹ́ òkú àwọn méjì tẹ́ ẹ pa nílé olóyè Sunday Igboho jáde tàbí ká pàdé ní ilé ẹjọ́. Agbẹjọ́rò Sunday Igboho ó fohùn lédè ó sì nàka kìlọ̀kìlọ̀ sí àjọ DSS. Àgbà agbẹjọ́rò Yomi Aliu tó jẹ́ agbẹjọ́rò àgbà fún olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho ló ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ṣà. Ó ti pe ẹjọ́ náà tako àjọ DSS ní orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tí Yomi Aliu béèrè fún báyìí lọ́wọ́ àjọ DSS ní wípé kí wọ́n gbé òkú àwọn ènìyàn méjì tí wọ́n pa ní ilé olóyè Sunday Igboho tó wà ní agbègbè Sọ́kà ní ìlú Ìbàdàn kalẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 tí wọ́n gbé kalẹ̀. Àní àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n pa yìí wọ́n ń béèrè fún òkú ọmọ wọn. Aliu nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2023 ó bu ẹnu àtẹ́ lu bí àwọn àjọ DSS ṣe ya wọ ilé olóyè Sunday Igboho tí wọ́n sì pa ènìyàn méjì sí ilé rẹ̀ tí wọ́n sì tún gbé òkú àwọn ènìyàn méjì ọ̀hún lọ. Ènìyàn méjìlá mìíràn ni wọ́n tún kó sí àhámọ́. Wọ́n ròyìn pé Sunday Igboho ṣà ni àwọn yìnbọn lù, ṣùgbọ́n irọ́ ni bá a bá sọ wípé àmọ́ ní ọ̀la là á mú. Sunday Igboho ló lòdì sí ìwà burúkú tí àwọn Fúlàní adaranjẹ̀ tí wọ́n hù ní agbègbè Ìbàràpá ní ìjọba ìbílẹ̀ Ìgàngàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní òkú Ọlálékan Àdìsá àti Imam Yekin Ọlátúnbọ̀sún Abdulateef tí àwọn DSS náà yìnbọn pa lásìkò ìkọlù ọ̀hún ni àjọ DSS wọ́n gbé òkú ọ̀hún lọ. Wọn ò sì gbé òkú yìí kalẹ̀ fún àwọn mọ̀lẹ́bí wọn. Nínú ẹjọ́ tí wọ́n pè tako àjọ DSS, wọ́n ní ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní ìlú Ìbàdàn ó ní láti gbé òkú yìí kalẹ̀ àti wípé wọ́n gbọ́dọ̀ san owó ìtanràn tí iye rẹ̀ tó 254 billion naira gẹ́gẹ́ bí owó gbà má bínú. Bákan náà ló ní àwọn ẹbí àti ọmọ Abdulateef wọ́n ti ń béèrè òkú bàbá wọn. Ó fi kún un pé bí àwọn ṣe ń retí kí ìjọba yan agbẹjọ́rò àgbà Titun fún orílẹ̀-èdè yìí, ó ní láti ìbẹ̀rẹ̀ oṣù kẹfà ọdún 2023 tí àwọn ẹbí àti àwọn ará tó fi mọ́ àwọn ọmọ bíbí àwọn tí wọ́n ṣekú pa lásìkò ìkọlù sí ilé olóyè Sunday Igboho ni wọ́n ti kọ lẹ́tà sí àjọ DSS, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé DSS kò sọ̀rọ̀ olóòkan lórí lẹ́tà náà. Ìyàwó olóògbé Àdìsá Abísọ́lá nínú ẹjọ́ tó pè pẹ̀lú àwọn ọmọ rẹ̀, ó rọ ilé ẹjọ́ láti pa á ní dandan fún DSS láti gbé òkú ọkọ òun kalẹ̀ fún àyẹ̀wò kí wọ́n tó sìn, kí wọ́n sì san owó ìtanràn fún mọ̀lẹ́bí àwọn. Aliu tún fẹ̀sùn kan àjọ DSS nínú ẹjọ́ tó pè ọ̀hún wípé àjọ DSS wọ́n ròyìn pé olóyè Sunday Igboho ni àwọn yìnbọn lù lásìkò ìkọlù yìí, ṣùgbọ́n bá a bá sọ wípé àmọ́ ní ọ̀la là á mú o, àti wípé igi ẹ̀ bá ọ̀nà ní gbakú yeyèkú olúgbó ní gbakú ẹ lákẹ́dùn. Sunday Igboho wà lálàáfíà báyìí, ẹnu lè kùrọ́ fi pàkùrọ́ ojú ọ̀nà. Ó fi kún un pé ó jẹ́ ohun ìyàlẹ́nu pé DSS kò fi ológbò tí wọ́n yìnbọn lù tí wọ́n ròyìn pé Sunday Igboho ni wọn ò fi léde, bẹ́ẹ̀ ni wọn ò gbé wá sí ilé ẹjọ́. Wọ́n ròyìn pé olóyè Sunday Igboho ló di ológbò, ṣùgbọ́n irọ́ ni. Sunday Igboho ó wà lálàáfíà, kì í ṣòun ló di ológbò, irọ́ lẹ pa. Àjọ DSS ẹ kó òkú àwọn ènìyàn méjì tẹ́ pa nílé olóyè Sunday Igboho kalẹ̀ tàbí ká pàdé ní ilé ẹjọ́. Agbẹjọ́rò olóyè Sunday Igboho ṣà ló fi ọ̀rọ̀ léde bẹ́ẹ̀.